Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. A kú ìwòyí o. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta, a kú gbogbo ẹ̀ kú àárọ̀ gbogbo ibikíbi tẹ́ tí ń gbọ́ mi báyìí. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àmín. Ní wọ́n ní olórí Mariam, wọ́n ló sọ kìkì ọ̀rọ̀ kan fún kábíyèsí pé gbogbo awuyewuye tó ń lọ, gbogbo nǹkan tó ń lọ bí ilẹ̀ bí ẹní nípa òun, nǹkan tí kábíyèsí fẹ́ fòun ṣe ní báyìí, òun fẹ́ kí kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní fòun ṣe báyìí. Pé kóun kúrò ní ààfin fún Naomi pé láyé. Pé òun sọ ò pé àfi tóun bá kú nìkan ni lòun ni Naomi lè wá sáàfin yẹn. Wọ́n lóyè ń lẹ́nu o. Wọ́n lóyè ń lẹ́nu o. Pẹ̀lú bí Ọbàtálá ti sọ fún wọn pé kán park. Ó yè ń lẹ́nu, ó rò pé òun nìkan ló ju ara òun látòde ọ̀run wá sáyé. Pé òun nìkan ló dá òun, àbí ló dára òun, àbí ó lalẹ̀ hù fún rẹ̀. Bó tí ẹ lalẹ̀ hù, ṣé ìwọ ló nílẹ̀? Tí ilẹ̀ máa là fún ẹ tó dẹ̀ hù. Gbogbo ẹ̀ náà kọ́, agbára Ọlọ́run kọ́ ni gbogbo ẹ̀. Tó wá ń ṣe bíi pé lẹ́yìn yẹn kò sí anybody, kò sẹ́lòmíràn mọ́. Tó ń sọ̀rọ̀ bí Ọlọ́run, tó ń sọ̀rọ̀ bí Elédùmarè. Dẹ́dẹ́ mìràwọ̀ Mariam Anako. Kábíyèsí kan ti ṣi ọmọ gbé ní wọ́ọ̀dù. Eléyìí lágbára pé kò sẹ́ni tó lè bá Mariam sọ̀rọ̀ mọ́. Àfohùn nìkan, àfohùn. Òun ṣáà ni. Níbo náà who does that? Níbo náà ti ń gbọ́rọ̀ ẹ̀, níbo náà ti ń ṣe irú ẹ̀. Wọ́n ní Mariam ó pe kábíyèsí pé nígbà tí kábíyèsí fẹ́ òun. Pé nígbà tí kábíyèsí fẹ́ gbé òun níyàwó, kì í ṣe nǹkan tí kábíyèsí sọ fún òun. Gbogbo plan wọn pátápátá ó kàn di òjijì nítorí Naomi ni kábíyèsí fẹ́ fi pẹ̀tẹ̀pẹ́tẹ̀ yí òun. Òun ò dẹ̀ ń ṣe èèyàn mọ́, òun ò dẹ̀ ń ṣe ẹnikẹ́ni mọ́, kò sí nǹkan tí òun tún lè ṣe tó máa jọ kábíyèsí lójú. Pé kí kábíyèsí rántí o, pé gbogbo bóun ṣe láàfin tó náwó tó nára sí ààfin. Òun ò lè fi í lẹ̀ fún ẹlòmíì o kó wá máa jẹ gbogbo ọlá òun tóun ṣe sáàfin. Pé gbogbo nǹkan tí òun àti kábíyèsí jọ jókòó tó ń jọ plan nígbèésí ayé wọn. Báyìí náà ṣe máa ṣe ààfin, báyìí náà ṣe máa ṣe ilé ayé, báyìí náà ṣe máa ṣe ilé ayé. Pé níbo ni kábíyèsí wá kó gbogbo ẹ̀ sí? Níbo ni gbogbo ọ̀rọ̀ yẹn wà? Níbo gbogbo plan yẹn wà? Níbo ni gbogbo ìlérí tí kábíyèsí ṣe fún òun wà? Tó wá di ọ̀sán gangan tí kábíyèsí sọ pé kóun palẹ̀mọ́, kóun kúrò láàfin. Ó ní wọn ì tí ì bí òǹtọ̀hún dà. Pé òun ò níbi lọ. Láyé kò sí nǹkan tó fẹ́ sọ pé òun ò ní lọ. Pé kì í ṣe gbogbo nǹkan tí kábíyèsí promise fún òun, pé gbogbo ẹ̀ pátá kò sí tí kábíyèsí wá mú ṣẹ. Ní kábíyèsí ní kóun fò kóun níṣó pé òun ò níbi lọ. Pé àwọn méjèèjì jọ máa mú nǹkan lẹ̀. Ẹ wo bọ́n ṣe ń sọ̀rọ̀ bí Elédùmarè. Mariam sọ̀rọ̀ bí Elédùmarè. Jésù. Agbára wo ló wà lọ́wọ́ Mariam náà, ẹ̀yin èèyàn mi? Ẹ jọ̀wọ́ o, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Kí ni Mariam gbẹ́kẹ̀lé o, ẹ̀yin èèyàn mi? Ẹni tó máa rín fín á jẹ́ odidi ọba. Odidi ọba ilẹ̀ Yorùbá. First monarch ní ilẹ̀ Yorùbá. Odidi ọba, first class ọba ní gbogbo Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ó wá láti ìlú onílùú láti odindi ibi tó ti ń bọ̀. Ó dé ilẹ̀ Yorùbá wá pàṣẹ wá. Ọba tí gbogbo èèyàn láyé, tí gbogbo èèyàn. President ń wárí fún ọba. Ọba Ọọ̀ni Ọ̀jájátù, ẹni ìtàn wọ́n ń wárí fún. Tí president bá dé iwájú ẹ̀ báyìí, ó máa bow fún. Hallelujah.
ẹ́ ní Naomi wá from nowhere from nowhere. Wọ́n ń pe Naomi ní ọmọ tí ò sí ọmọ tí ò àbí báwo ló ṣe sọ no man child no man kinní kan ọmọ tí ò tí wọ́n tí ò síbi tí kò sí. Báwo náà tiẹ̀ ṣe sọ òyìnbó yẹn mo ti gbàgbé o, ẹ rán mi létí. Wọ́n ní ẹni tí ò sí kò sí ọmọ tí ò níran ọmọ tí ò ṣe kinní tó tún jẹ́ pé ṣe náà tún pè ní gold digger. Ó mà ṣe o. Ọlọ́run adájọ́. Ọlọ́run adájọ́. So now Mariam ó wò ṣoṣoṣoṣoṣoṣo ó ní òun ò rẹ́ni rífín. A dẹ̀ máa ń gbọ́ pé wọ́n ní arọ́bàfín lọ́ba ń pa ọ́. Kábíyèsí ẹ kú sùúrù o. Ọlọ́run á pọ́n yín lé o. Ọlọ́run á pọ́n yín lé o. Ẹ kú sùúrù. Èèyàn pàtàkì ni yín o láàárín àwùjọ. Níwájú Ọlọ́run èèyàn gidi ni yín. Àná wọ́n máa hùwà àgbà míì pé kábíyèsí bá hùwà àgbà míì inú yàn á dùn ayọ̀ yàn á kún. Kò síbi tẹ́ bá pàdé kábíyèsí ó máa rẹra ẹ̀ sílẹ̀ fún anybody bí àjọmọ kékeré títí kan ọmọ ìkókó kábíyèsí á rí eléyìí á gbé á rí tọ̀hún á gbé a tún wo bó ṣe máa ń ṣe fún gbogbo àwọn ọmọ ní ààfin. Inú ẹ̀ máa ń dùn síyàn gbogbo ìgbà. Inú ẹ̀ máa ń dùn sọ́mọnìkejì ní gbogbo ìgbà. Á rí ọmọ eléyìí á gbé mọ́ra á rí tọ̀hún á gbé mọ́ra gbogbo èèyàn ló ń bá ọ̀ fún odindi ọba ìlú. Is it a crime kéèyàn good? Tó fi di pé Mariam ò rẹ́ni rífín wá jẹ́ kábíyèsí Ọjájá bàbá ọba wa ọba àtàtà. Ọlọ́run á pọ́n yín lé kábíyèsí. Ọlọ́run á pọ́n yín lé gbogbo nǹkan tẹ́ ẹ lè dá ṣe tí Mariam lérò pé bóyá òun suppress agbára yín. Ọlọ́run á gba agbára lọ́wọ́ wọn gbogbo ẹnikẹ́ni yòówù tó lóun fẹ́ rin yín fín nítorí ó fi tìtorí pé ẹ good ẹ nice ẹ ń ṣàánú gbogbo everybody. Ó wá rò pé bóyá ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe. Kò sí problem. Ẹ jẹ́ ká fà á lé Ọlọ́run lọ́wọ́. Kábíyèsí èèyàn pàtàkì ni bí Mary ò bá fún yín ní respect àìmọye ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn. Mary ó máa tẹ́ ni. Wọ́n ní tí ìlú bá ti dún ládùn jù yíya ló máa yà. Wọ́n ló pe kábíyèsí pé gbogbo nǹkan tí òun àti kábíyèsí jọ plan kọ́ ni kábíyèsí ṣe fún wọn. Nítorí náà wọ́n ní kò sí ẹni náà kò sí agbára náà tó lè wọ́ òun kúrò ní ààfin. Òun ò dẹ̀ ní jẹ́ kí Naomi wá sí ààfin. Ènìyàn ṣe bí Ọlọ́run ọba ó ní kò lè possible àṣé wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá ti bá wa ṣe. Bẹ́ẹ̀ ni bàbá ti bá kábíyèsí ṣe ó ti bá Naomi ṣe. Ẹni tó bá sọ pé kí la fẹ́ ṣe òun la máa ṣe hàn pẹ̀lú ògo tó ń jẹ́ ti Ọlọ́run Olódùmarè lókè. Kábíyèsí akéde pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Ẹ ṣé gan ni. Ẹ kú faradà. A ti fi gbogbo nǹkan lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run yóò bá yín ṣe o. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ bá wa share kẹ́ bá wa like ẹ̀yin èèyàn mi pàtàkì àwọn èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ. Ṣé ẹ mọ̀ pé a kì í mú nǹkan tí ò ṣe é gbọ́ sí tí a kì í mú wá síwájú yín. Bẹ́ẹ̀ ni nǹkan tó ṣe é ṣe òun la máa mú wá síwájú yín. Kẹ́ máa wo gbogbo bó ṣe ń lọ lórí íńtánẹ́ẹ̀tì a máa mú wá fún yín. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Àmín. Ẹ bá share kẹ́ bá like kẹ́ bá fi ìtókù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.